ó fẹ́ sọ̀rọ̀ lórí ẹni tí bá ń pariwo ìbàdí ríro ìtàn ríro, ìbàdí ríro ìtàn ríro. Ẹ̀yin ará mi bá mi ká lọ Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Tẹ́nìkan bá ń kérora lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé ìbàdí ń rò òun ìtàn ń rò òun ẹ̀sà náà, kí ló ṣe fún? Àbí kí ló ju èfún kọ́ lọ sí? Èmi ní báàmù ẹ̀ tí mo mọ́ sí fáwọn èèyàn, but tó wá lọ sí ilé náà ọlọ́mọ ló sáàbì tó ló ní báàmù lọ́tọ̀. Ló bá mi wá ẹ̀pà kún, ẹ bá mi wá bàrà, ẹ bá mi wá bàkà. Ẹ̀pà kún, bàrà, bàkà, àlùbọ́sà eléwé, àlùbọ́sà ayù. Ẹ wá gé bàrà gẹ́gẹ́ rọ́ sínú rẹ̀, ẹ dá gáwọn ìkú náà gẹ́gẹ́ rọ́ sínú rẹ̀. Ẹ wá lọ́mù dúdú kékeré ẹ sọ́ sínú rẹ̀. Ẹ wá ẹ̀rù alamọ́ ẹ̀jù sí. Ẹ wá orógbó ẹ̀jù sí. Káfúrà pẹlẹbẹ ẹ̀jù sí. Fẹ́ni tí bàdí bá ń ro ni o. Fẹ́ni tí bàdí bá ń ro. Tẹ́ bá tún wá rí ìtànà kí ló pé ewé àsùnwọ̀n, ìtànà àsùnwọ̀n, ẹ bá mi sọ náà sínú rẹ̀. Ẹ lọ bá mi wá mọ́dùmọ́rò náà wà ń bẹ̀. Ẹ bá mi sọ mọ́dùmọ́rò náà sí. Àwọn ìkíní kan ní mọ́dùmọ́rò, mọ́sọ̀. Ẹ bá mi jò náà sí. Egégégé jù sí. Tẹ bá rí àìdán tọ̀rọ̀ ẹ̀fí sí. Wọ́n pè kíní kan náà ní kíní ẹ̀rùn ìgbàjókọ yẹn má dì báyìí ni. Ìgbàjókọ rẹ̀ sápá mi lórí. Tẹ́ bá rí òun náà kò sáburú bẹ̀. Tẹ́ bá rí. Bí tàbí báyìí ló ṣe rí, má dì báyìí ni. Ẹlẹ́fò náà sí. Ẹnikẹ́ni ẹrẹ sí gbogbo ẹ̀ta àdákọ̀ ìkọ́ rẹ̀ sínú omi. Àwọn òróró kan wà tó máa wà nínú tán tó máa dá ìbàdí dúró. Tó bá fẹ́ lò mímọ̀ advice kò lò lálẹ́ ni o. I will advise you to use it at night before you sleep or before you go to bed. Wọ́n tó bá lè rìn láàrin òpó náà kan tó pò náà kejì. Wọ́n tó lè dó dáadáa, tó lè bẹ̀rẹ̀ dáadáa. Tọ́pọ̀ ẹ̀yìn rí ọ̀nà tó kónà straight. A máa sí ọkùnrin, a máa sí obìnrin. Àmọ́ máa ń sábà ṣẹlẹ̀ sáwọn obìnrin jù. Even tí ẹ̀ bá ní àwọ̀ká tàbí làkú ègbé, àwọn ọmọ Indomie ò lè mọ̀ tí ń jáwọ̀ká, wọ́n bá tó fún ẹni ọmọ tí ń jáwọ̀ká Indomie èjì. Àwọn nǹkan yẹ rẹ papọ̀. Tẹ̀wàtí rẹ after 24 hours, dákùn bá mi subscribe sórí YouTube mi ẹjọ́ torí Ọlọ́run. Ẹ bá mi subscribe sórí YouTube mi torí Ọlọ́run bá ti ń wò. Kódà kọjá kó rí Facebook ló ti ń wò, bá mi subscribe sórí táì kó wọnú YouTube mi, Àṣírí Ọjọ́ Ìbí Solution TV lọ sọ̀rọ̀, bá mi subscribe sórí rẹ̀. Kódà kó lórí TikTok, bá mi follow wa lórí TikTok náà, bá mi subscribe sórí YouTube. Kódà kó sórí kíntó ní Instagram, bá mi subscribe sórí YouTube mi, tí bá watch ẹ̀, bá share láti bẹ̀. Nọ́mbà mi ò yí padà, WhatsApp calling 00033449598 00033449598. The more you share, the more you gain. Ẹwà kẹ́ni náà máa mú after 48 hours. Kìí pọ̀ jù, kò ní overdose. Ẹnikẹ́ni náà máa mú. Ọlá ìmọ̀ mú half a cup dáadáa. Ọlọ́run lò sáàbì, nígbàtí wà fi lò jọ́ mẹ́ta jọ́ mẹ́rin lera wọn. Ọlọ́run lò sáàbì pẹ̀lú ògbọ́lọ́run. Pẹ̀lú ògbọ́lọ́run inshallah quite like that. The more you share, the more you gain. Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Bá a share rẹ̀ o.
bá a ṣe àrẹ adam fi